tí wọ́n ní kí wọ́n gbé mọ́tò fún mi. Ẹ ṣé o. Tó ògo ńlá bá ti ń bọ̀, ògo ńlá máa dìde. Tí ògo ńlá bá ti ń bọ̀, tí ògo ńlá bá ti ń bọ̀, ògo ńlá máa dìde. Àgbàlá Gabriel máa tún ti ráàánú gbà lọ́wọ́ àwọn ọmọ ẹlẹ́yinjú àánú. Àánú wo ló wọlé tó Àgbàlá Gabriel? Ẹ kọ́kọ́ lọ sí comment section ẹ̀yin olólùfẹ́ mi. Ẹ tẹ congratulation Àgbàlá Gabriel, congratulation Àgbàlá Gabriel. Wọ́n lẹ́ni tó bá oníire yọ̀, ire tiẹ̀ náà ó padà tẹ̀ lọ́wọ́ ni. Wọ́n tún ní kí wọ́n gbé mọ́tò ayọ́kẹ́lẹ́ tuntun ọ̀ṣárá, wọ́n ní wọ́n gbé fún un gẹ́gẹ́ bó ti jẹ́ pé ìdojúkọ rẹ̀ lọ́wọ́ yìí ìdojúkọ ńlá ni. Mo sọ mo ní láginjù ní bàbá ti dá wọn lọ́lá, láginjù ní bàbá ti gbọ́gbé wọn ṣe. Àwọn ọmọ Ísírẹ́lì wọ́n ń kígbe láginjù, wọ́n ń kígbe láginjù, wọ́n ń kígbe láginjù, láginjù ní bàbá ti dá wọn lọ́lá. Ẹ̀yin náà mọ̀ pé lọ́wọ́ bá a ṣe ń sọ̀rọ̀ yìí, oríṣiríṣi àwọn ènìyàn ni wọ́n ti bọ́ sí ìkànnì ayélujára tí wọ́n tú àṣírí ńlá nípa Àgbàlá Gabriel. Àwọn kan ló bá wọn sùn, àwọn kan ló gbowó lọ́wọ́ àwọn ẹlẹ́yinjú àánú kó fún ẹni tó ní ìdí ìrànlọ́wọ́ náà. Lóòótọ́ làwọn ẹ̀rí máa jẹ́ mi èso ló fìdí múlẹ̀. Kódà yín play àwọn kọ̀ọ̀kan fún yín nínú fọ́nrán yìí, ṣùgbọ́n ilé gan kọ́ ló mú wa wá. Ṣùgbọ́n tí ó jẹ́ kí n mú fọ́nrán yìí wá ni pé Àgbàlá Gabriel ti bọ́ sí ìkànnì ayélujára. Ó ní tí ògo ńlá bá ti ń bọ̀, ológun ńlá ló máa kọ́kọ́ dìde. Àṣì ògo ńlá tó dìde fún Àgbàlá Gabriel, àṣì oore ńlá ló fẹ́ tẹ̀lé. Kí n tó play Àgbàlá Gabriel fún yín, ká tó mọ àwọn ẹlẹ́yinjú àánú tó fi mọ́tò ayọ́kẹ́lẹ́ tó fi ránṣẹ́ sí i láti àwọn orílẹ̀-èdè ńlá. Àsáwọn ènìyàn ń wo Àgbàlá Gabriel ní orílẹ̀-èdè. Ẹ kọ́kọ́ gbọ́ ọ̀rọ̀ lẹ́nu àwọn kọ̀ọ̀kan tí wọ́n ti lérò pé ọlọ́pàá ó mú Àgbàlá Gabriel, àbí wọ́n lérò pé wọ́n ó ti ṣọ́ọ̀ṣì Àgbàlá Gabriel pa. Kí n tó wá play fídíò fún yín, ẹ wá bá dúpẹ́, ẹ bá yọ̀, ẹ tẹ congratulation sí ìkànnì ayélujára. Mò ń bọ̀ ní ẹ má ti lọ ibì kankan, àjọ wà ní láginjù ní bàbá ti dá. Mò ń bọ̀ náà. Is not taking ìjọ Gabriel máa tú, and any moment from now wọ́n máa fọlọ́pàá gbé Gabriel, wọ́n dẹ̀ máa rán Gabriel lẹ́wọ̀n. Ó jẹ̀bi. Àgbàlá Gabriel àkọ́kọ́ ó disappoint mi. Ẹ̀yin náà ti gbọ́ ní tí àwọn oríṣiríṣi àwọn ènìyàn tí wọ́n sọ nípa Àgbàlá Gabriel, kí ẹ sì ṣe pé àwọn náà ṣàdédé jáde sọ. Ẹ̀yin náà rántí kéèsì kejì tí wọ́n ló fẹ́ sọ pẹ́sàn 13 million tó jẹ́ wípé ó gba 8 million, ṣùgbọ́n Àgbàlá Gabriel wọ́n ló gbà nínú owó náà. Ẹ rántí kéèsì Muyideen tó kọ́lé fún tó jẹ́ wípé inú ọgbà rẹ̀ nílé wà. Ẹ rántí kéèsì ọmọ ìyá àbèjì ọmọ aráyé le. Ṣùgbọ́n tí n bá sọ fún yín pé Àgbàlá Gabriel kò tún yé máa ṣàánú, láàárọ̀ yìí ló tún ti lọ sí hospital tó fẹ́ gba àánú fẹ́nìkan tára rẹ̀ ò yá. Àwọn ènìyàn wá ní kí ló dé tó tún fi àkáǹtì foundation rẹ̀ síbẹ̀ tí ò fi àkáǹtì ẹni tó fẹ́ gba donation síbẹ̀. Ẹ wo ibẹ̀ nǹkan là ń lọ. Àwọn òwò gangan ló sẹ̀ǹdì mọ́tò ayọ́kẹ́lẹ́, mọ́tò tuntun ọ̀ṣárá tí wọ́n sẹ̀ǹdì ẹ̀ Àgbàlá Gabriel. Mò ń bọ̀ wá ṣàlàyé àwọn kan tí ò yé yín fún yín, ṣùgbọ́n gbọ́ fọ́nrán Àgbàlá Gabriel yìí. Mò ń bọ̀ náà. Pẹ́ lọ́wọ́ àwọn ará pàápàá American team, àwọn kan ní orílẹ̀-èdè Amẹ́ríkà tí wọ́n ní kí wọ́n gbé mọ́tò fún mi. Ẹ ṣé o, mo dúpẹ́ o, ẹ ṣé o, mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin partners wa ní UK. Ní tẹ́ ẹ ṣe yà mí lẹ́nu o. Ẹ ṣé o, ẹ ṣé o, ẹ ṣé o, ẹ ṣé o. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin partners wa ní Canada. Mo dúpẹ́ o, mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin ti Nàìjíríà káàkiri àgbáyé. Mo dúpẹ́ o. Ẹ̀yin tẹ́ ní kán gbé mọ́tò fún mi, mo dúpẹ́ o. Ẹ̀yin tẹ́ ní kán gbé nǹkan kan ránṣẹ́ sí mi, mo dúpẹ́ o. Mo rí o, mo rí o, mo rí o. Ẹ ṣé o, ẹni wálé. Nọ́mbà kan tó. Ẹ̀yin náà ti gbọ́ gangan lẹ́nu Àgbàlá Gabriel. Ó láwọn tó jẹ́ àwọn ẹlẹ́yinjú àánú tí wọ́n ń sọ̀pọ̀tì òun láti lọ Amẹ́ríkà, tí wọ́n rí rògbòdìyàn eléyìí tó ń ṣẹlẹ̀. Wọ́n tún wá ní kí wọ́n bùn ún ní mọ́tò ayọ́kẹ́lẹ́. Bákan náà, àwọn tó jẹ́ partners ẹ̀ nílùú UK,
wọ́n tún ti sẹ́ǹdì ẹ̀bùn ńláńlá sí i. Bákan náà àwọn ará Canada, àwọn ará Nàìjíríà náà ò gbẹ́yìn, wọ́n fi nǹkan sọ dádì, wọ́n ní kí dádì tún máa gbádùn pẹ̀lú mọ́tò ayọ́kẹ́lẹ́. Ṣùgbọ́n ẹ̀yin olólùfẹ́ wa já bíra wa pẹ̀lú gbogbo àwọn ẹ̀rí mọ̀ jẹ́mìísó tó jáde níkànnì ayélujára táwọn ènìyàn tí wọ́n sì fìdí àwọn kọ̀ọ̀kan múlẹ̀ gẹ́gẹ́ bí rìsíìtì eléyìí tí ọmọdébìnrin náà tó fi sẹ́ǹdì owó 600,000 s'Àgbàlá Gabriel sínú àkáǹtì ẹ̀ gangan. Àwọn ènìyàn ní ṣé ó yẹ kí ìjọba lọ́wọ́ sọ́rọ̀ Àgbàlá Gabriel pé kí wọ́n tì mọ́nú ẹ̀wọ̀n látàrí pé ẹ̀sùn ńlá lẹ̀sùn náà, kéèyàn máa bí ìgbà tí èèyàn bá ń fi ọmọnìyàn tó fi ń kówó jọ sínú àpò ara rẹ̀, àwọn tó jẹ́ pé wọ́n nídìí ìrànlọ́wọ́. Bákan náà àwọn kan sì tún sọ, àwọn tó jẹ́ fáǹsì ẹ̀, àwọn yẹn ní pé ẹ fi bàbá lẹ̀ kó máa ṣiṣẹ́ ìránṣẹ́ lọ. Ẹ̀yin olólùfẹ́ mi, ẹ̀yin tún mọ̀ ọ̀rọ̀ gbọ́jà wa tá à ń sọ lọ, ẹ̀yin tún ti mọ àwọn oríṣiríṣi nǹkan tẹ́ ẹ ti rí níkànnì ayélujára gẹ́gẹ́ bíi ti ẹni tó fẹ́ sọ operation s'Àgbàlá Gabriel gbowó ńbẹ̀. Kéèsì Muyideen náà mo mọ̀ pé kò sẹ̀yìn yín, àjọ wà ní ìkànnì ayélujára ńgbà náà ni. Kéèsì ọmọ ìyá àbíjì ọmọ aráyé le Suwe Bebe ńkọ́ kò sẹ̀yìn yín, gbogbo ẹ̀ náà lẹ́yìn náà rí bó ṣe ń lọ níkànnì ayélujára. Kí ni èrò tiyín lórí eléyìí? Àwọn kan tiẹ̀ ní k'Àgbàlá Gabriel pé kó tiẹ̀ kọ́kọ́ stop gbogbo ohun tí ń jẹ́ foundation látàrí pé ẹnu ń kùn ún tó ṣe pé kò dáa. Ẹ̀yin olólùfẹ́ mi, ẹ má gbàgbé ẹ subscribe sórí YouTube channel yìí, ẹ drop èrò tiyín lórí tí Àgbàlá Gabriel. Kódà àwọn ọmọdébìnrin léńjẹ náà tún jáde tí wọ́n ní Àgbàlá Gabriel gba pátá ń di àwọn. Ẹlòmíín tiẹ̀ ní hòtẹ́ẹ̀lì ní dádì ló ti ní kóun wá bóun, ibẹ̀ làwọn ti sọ yìnkín. Bàbá gbé nǹkan sí nǹkan, bàbá gbé lógo sí làga, pásítọ̀ náà jẹ yìnkín, ó jẹ ẹran bẹ̀, ó jẹ bó ṣe ń lọ nípa ọmọdébìnrin náà. Ikán tiẹ̀ ní 50 bay ló fóun lẹ́yìn ìgbà tó jẹ yìnkín tó sunkún sí òun, tó ṣeré kọ̀ǹsẹ́jà pẹ̀lú òun, oríṣiríṣi àṣírí ń tú. Kódà ẹni tó jẹ́ òṣèré orí ìtàgé lọ́yún Fọlúkẹ́ Dáramọ́lá, ó náà jáde ó sọ̀rọ̀ nípa ti ìyá àbíjì ọmọ aráyé le, tó náà sọ bọ́rọ̀ náà ṣe lọ, bó ti jẹ́ pé Àgbàlá Gabriel àìjáàkì ìyá àbíjì ọmọ aráyé le, tó jẹ́ pé owó tó fi ìyá àbíjì ọmọ aráyé le gbà ó lọ bí 50 million èèyàn tí Fọlúkẹ́ Dáramọ́lá tó náà sọ. Wọ́n ní kí wọ́n bọ̀ mọ́tò. Kí ni èrò tí ẹ̀yin ló fẹ́ mi? Má gbàgbé subscribe ẹ share fídíò. Bákan náà ẹ̀yin náà mọ̀ pé ẹni tó bá ń bó níre yọ eré tí ẹ náà yóò tẹ̀ ẹ́ lọ́wọ́ ni. Ẹ̀já bá gbàgbé Gabriel ẹ tẹ congratulation sínú comment section ká fi bá a dúkẹ́ bàbá yọ lórí oore ọkọ̀ tuntun ayọ́kẹ́lẹ́ ọ̀sára.